ẹ̀yin olólùfẹ́ mi sì káàbọ̀ sí ti ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Sí àwọn tó rí ojú mi nígbà àkọ́kọ́ àti sí àwọn tó máa ń rí ojú mi tẹ́lẹ̀. Orúkọ tèmi ni Omidan Ọ̀ṣùpìtàn Yewande Elizabeth, olùkọ́ èdè Yorùbá tìgbàlódé Bísíwálé Chelsea Yorùbá Teacher. Mo dẹ̀ kí káàbọ̀ sí ti ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Àkòrí fún ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní ni ọ̀rọ̀ atọ́kùn, èyí táwọn elédè Gẹ̀ẹ́sì máa pè ní prepositions. Kí wá ni ọ̀rọ̀ atọ́kùn? Ọ̀rọ̀ atọ́kùn jẹ́ àkójọpọ̀ ọ̀rọ̀ tàbí ọ̀rọ̀ èyí tó máa ń ṣàfihàn ìbáṣepọ̀ tó wà láàárín ọ̀rọ̀ orúkọ, ọ̀rọ̀ àrọ́pò orúkọ tàbí ìsọ̀rí ọ̀rọ̀ mìíràn nínú gbólóhùn. Ọ̀rọ̀ atọ́kùn jẹ́ ọ̀kan lára àwọn ìsọ̀rí ọ̀rọ̀, that is also one of the word classes or a part of speech. And what is a preposition? A preposition is a group of words that shows the relationship that exists between a noun, a pronoun, or a word in a sentence. And today we'll be looking at the Yoruba preposition prefix. A máa wo àwọn ọ̀rọ̀ atọ́ka ìṣáájú ọ̀rọ̀ atọ́kùn, the Yoruba preposition prefix. A ní ọ̀rọ̀ méjì tó jẹ́ ọ̀rọ̀ atọ́ka ìṣáájú ọ̀rọ̀ atọ́kùn. A ní ní àti sí. Ní àti sí. Iṣẹ́ wo ni ní àti sí máa ń ṣe? Ní, it is stability, it is in position. Ó ti wà ní àyè rẹ̀. Bí àpẹẹrẹ, irun orí mi, ó ti wà ní orí. Irun tọ́lọ́run dá mọ́ mi, ó wà ní orí mi. A wá ní sí, èyí ò sí ní àyè rẹ̀, a ṣẹ̀ fẹ́ fi síbẹ̀ ni. Tá bá gbọ́ sí, tí bá lọ sílé onídìrí, mo fẹ́ ṣe irun mi. Kí lẹ fẹ́ fi sí irun yín? Mo fẹ́ fi attachment sí. Lo ọ̀rọ̀ Gen Z wanna be. Ó fẹ́ dàbí, ṣùgbọ́n kò dàbí. A dẹ̀ fẹ́ lò ó kó dàbí sí. We are just taking it along to put it in position. A ṣẹ̀ fẹ́ fi sí àyè. Ibi tó wà ní, lọ fi síbẹ̀. Níbo ló wà? Ó wà níbẹ̀. Ní ibẹ̀, it is there. Sí ibẹ̀, put it there. Ó yé yín? Irun tọ́lọ́run dá mọ́ mi, ó wà ní orí mi. Ó yàtọ̀ sí mo fẹ́ fi attachment sí orí mi. Ṣó yé yín? Àkíyèsí tún wà wípé ní ó máa ń ṣe kí ni? Ó máa ń yípo padà. Á di li. Tá bá lò ó pẹ̀lú ọ̀rọ̀ atọ́kùn tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú fáwẹ́ẹ̀lì. Kí ni fáwẹ́ẹ̀lì? Vowel. Bí àpẹẹrẹ, ní òkè, á di lókè. Púpọ̀ nínú wa tó jẹ́ Yorùbá native speakers, tá bá máa sọ lókè, àfàwọn tá bá fẹ́ sọ bẹ́ẹ̀ a fẹ́ kọ́ àwọn ọmọdé, tá máa fọ́ sí wẹ́wẹ́, like when we are teaching, we break it into different segments. Lókè, ní abẹ́, lábẹ́, ní ẹ̀yìn, behind, lẹ́yìn. Nítorí pé kí ni ẹ̀yìn, ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀yìn, ó jẹ́ fáwẹ́ẹ̀lì. Ní ẹ̀gbẹ́, lẹ́gbẹ̀ẹ́. Ṣó yé yín? Lẹ́gbẹ̀ẹ́. Ṣé wá rí pé ní instability? A wá rí pé ní ó ṣe kí ni? Ó yí padà, ó di lẹ́gbẹ̀ẹ́, lẹ́yìn, lókè, lábẹ́. Ṣùgbọ́n tá bá ní sí, sẹ́gbẹ̀ẹ́, sókè, sórí, sí, kò ṣe kí ni? Kò yí padà. Mo lérò wípé a rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kan lórí ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. A ti wá sí ìdánidúró fún ẹ̀kọ́ wa tòní. Tó bá ti di ìwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Èdùmàrè ó máa tẹ̀síwájú. Orúkọ mi ò yí padà, orúkọ tèmi ni Omidan Ọ̀ṣùpìtàn Yewande Elizabeth, olùkọ́ èdè Yorùbá tìgbàlódé Bísíwálé Chelsea Yorùbá Teacher. Do not forget to refer me, do not forget to send me a DM, and let's begin your Yoruba journey proper today. I am the best teacher who has your best interest at heart in teaching Yoruba language step by step, one lesson at a time, and I will definitely want to see you in class. Mo fẹ́ rí yín nínú yàrá ìdánilẹ́kọ̀ọ́ mi. Ẹ kú ọ̀kẹ́, ó dàbọ̀.